Salaam alaikum. Àkọ́kọ́, a kí bàbá wa Imam pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe pàápàá lórí bí wọ́n ṣe bẹ àwọn èèyàn pé kí wọ́n má bínú. Torí bẹ́ẹ̀, mo tún fi ìjòkó tá a jókòó yìí, mo ń fi ìjòkó lẹ̀ tá a jókòó yìí, mo fi ń bẹ bàbá wa Ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún gbogbo lẹ̀ Ògbómọ̀ṣọ́ pé kí wọ́n má bínú tó ń tọ́lọ̀. So Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún bàbá wa Imam gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Àmọ́ ní tèmi kò fẹ́ sọ̀rọ̀ lé lórí ojú pé bóyá nítorí Ògúnfe tó sọ̀rọ̀ yìí, torí Ògúnfe lèmi máa pe ẹni yìí, bóyá nítorí bàbá Imam ò dárúkọ ẹ̀ ló ń ka lára ló fi wá lọ ń gbé pọ́ìntì kan jáde pé wọ́n ní Ògbómọ̀ṣọ́ sitting on a gunpowder pé at any time ló lè explode. Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder, ó dẹ̀ lè explode anytime, little strike ó máa explode wẹ̀. Ìyẹn tán sọ yẹn, ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn, kí ni ohun tó fi jẹ́ ìbànújẹ́ ń bẹ, kí ni tó fi jẹ́ bàjẹ́ ń bẹ. Ṣebí wọ́n ń try láti sọ fún gbogbo wa pé ká come together, ká má bára wa jà, because kíni yẹn ti ń lọ débi pé ọ̀tọ̀ ni bàbá ṣe ń wò, ọ̀tọ̀ ni báwọn èèyàn ṣe ń wò ní àwọn ilẹ̀ òkèèrè. So bàbá dẹ̀ ń try láti ṣàtúnṣe lórí irú nǹkan báyìí. Ìwọ Jamiu Ọládayọ̀ ó wá bọ́ síta àkọ́kọ́ onímọ̀ ọmọ ọjà agbó, so make sense. Afa Tọ́líà, ìmáàmù mọ́ṣáláṣí ọjà agbó nílùú Ògbómọ̀ṣọ́. Odindi chief ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ó pè ní ìmáàmù ọjà agbó, wẹ́n ọjà agbó náà ni mọ́ṣáláṣí wà, Ọlọ́run ní jó bàjẹ́. Lẹ́yìn yẹn ó tún wá sọ wípé tó bá kú ńkọ́. tó wá ń sọ pé Ògbómọ̀ṣọ́ yìí sitting on a keg of gunpowder, kí ni tí ó ṣẹlẹ̀, kí ni tí kíni bá ṣẹlẹ̀, ṣé tó bá kú Ògbómọ̀ṣọ́ ò ní jẹ́ Ògbómọ̀ṣọ́ mọ́ ni. Ó ṣe máa roku ro ẹni ẹlẹ́ni. Bàbá Jamiu Ọládayọ̀ ní làákàyè, because if there is sense there, ó yẹ kẹ́ ẹ mọ statement ẹ máa họ́tà sórí social media. Kẹ́ni ẹlẹ́ni ó kú, now ó tún wá sọ wípé kí ẹni ẹlẹ́ni pé wọ́n máa lé kúrò mẹ́, wọ́n máa ó kú lórí ipò tó wà yẹn nítorí pé yọ kúrò mẹ́. Àkọ́kọ́ ṣe fẹ́ gbọ́, so possible kẹ́ni tí ò tọmọ ilé rárá kó kọ̀ déédéé jump from nowhere kó dẹ̀ ló ń fẹ́ wá bá wọn jẹ nǹkan kan nílé yẹn, kọ́ndẹ̀jọ contest kọjọ ṣe gbogbo ẹ̀. Ṣé ìgbà tí wọ́n ṣe yẹn wọn ò béèrè ọ̀rọ̀ ni? Ṣé ọ̀dẹ̀ làwa tá à ń gbọ́rọ̀ ni? So Jamiu Ọládayọ̀ ẹ jẹ́ kó gun omi, tẹ́ ẹ bá rí ohun tẹ́ ẹ fẹ́ jẹ mọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ́nu dákẹ́. Meanwhile Jamiu Ọládayọ̀ tá a wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí kò sí lílo Ògbómọ̀ṣọ́ o, Kaduna ló wà láti bíi 10 years ago, kódà ó ti lé 10 years tó ti wà ní Kaduna tí ò délùú Ògbómọ̀ṣọ́ rárá, kò délùú Ògbómọ̀ṣọ́ rárá. Ó dẹ̀ fẹ́ ti Kaduna máa ba Ògbómọ̀ṣọ́ jẹ́, bó ṣe da mọ́sálásí rú ní Kaduna, ó tún fẹ́ wá da Ògbómọ̀ṣọ́ rú, kò dá. Gbogbo ìtàn yín la gbọ́ pé ṣe lẹ̀ ń da, ẹ ti da gbogbo mọ́sálásí Kaduna rú, ẹ tún wá fẹ́ da mọ́sálásí Ògbómọ̀ṣọ́ rú. Bàbá Ọba Gandhi Afọlábí abẹ̀yìn nítorí tọlọ́hun, ẹ má bínú sí wa. Gbogbo ẹni tó bá ṣẹ̀yìn ẹ má bínú. Ẹ pé gbogbo ìgbà tẹ́ bá lọ wo fídíò mi látòkè délẹ̀, mo máa ń bẹ bàbá wa gbogbo ìgbà ni, torí mo mọ̀ pé ìdùnnú ló sì máa gbẹ̀yìn. Èmi sì mọ̀ pé ọ̀rẹ́ ara yín lẹ̀ sì padà jẹ́ nígbẹ̀yìn, tójú máa padà wá ti àwọn alábòsí. Bóyá torí wọn wá dárúkọ Jamiu ni o ló ṣe ń bínú. Ó dà bàbá Jamiu Ọládayọ̀, ẹ̀yin náà ẹ má bínú, ó bá jẹ́ yẹn ló ń ṣe yín, because ọ̀rọ̀ burúkú lẹ sọ yìí, ọ̀rọ̀ tí ò dá, tí ò yẹ kágbàlagbà máa sọ. Meanwhile gbogbo irùngbọ̀n yín ló ti funfun, èmi gan mo ní irùngbọ̀n mi ti ń funfun díẹ̀díẹ̀, tèmi gan tí yín ti funfun, ẹ ti darúgbó náà, ẹ wo bí gbogbo ẹ ṣe. Ẹni tó bá dẹ̀ rí yín alùsùnà náà máa pè yín, ṣálùsùnà máa ṣe rádaràda ni, alùsùnà máa ń pèpè sójú ọ̀nà tọlọ́run ni. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká máa ṣe ohun tó dáa, ẹja sọ ohun tó dáa. Jamiu Ọládayọ̀ ẹ jẹ́ ká jẹ́ kó gun omi, èyí tẹ́ ẹ pawó lórí social media tó ẹ ti gbọ́. So èyí tẹ́ ẹ sọ yìí kò dáa, tẹ́ ẹ bá rẹni bá yín sọ, àwa bá yín sọ, kò dáa. Ẹ jẹ́ ká jẹ́ kó gun omi. Bàbá Jamiu Ọládayọ̀ ẹ máa fi làákàyè sọ tẹ́ ẹ bá fẹ́ sọ lórí social media. Èyí tẹ́ ẹ sọ yẹn ó kù díẹ̀ káàtó, wàláhì tálà ẹ̀sùn mọ́bìlà. Èyí tẹ́ ẹ sọ yẹn ó kù díẹ̀ káàtó. Wọ́n ní bàláwo lè zan mìíràn lè zan,
ẹ̀rí wọ́n ní ohun tó máa ń kó parun bọ́mọ ẹ̀dá láyé orí àwọn ẹ̀ ló wà. So ìtẹ̀sọ yìí ọ̀rọ̀ parun ni tí ò yẹ kẹ́ ẹ máa sọ gẹ́gẹ́ bí ẹni tó bá pèrè ní alẹ́sùnà tó kúrẹ̀ pèrè ní ọmọlẹ́yìn ànábì lóòótọ́. Ìrì táwa ń rí yìí kì í ṣe pé ẹ̀ ń jíjà fún ìsìláàmù mọ́, ẹ̀ ń jà sápò ara yín ni. àfa àtọ́lẹ́à ìmáàmù mọ́ṣáláṣí ọjà Agbó nílùú Ògbómọ̀ṣọ́. àárín so ọlọ́run kó jọ kó má ṣaláì ṣàánú gbogbo wa. bàbá wa bá Gánjí Afọlábí Olúmọ gẹ́gẹ́ kábíyèsí ọlọ́run níjó bàjẹ́. bàbá wa Sheikh Dr. Toliat Yunus ọlọ́run níjó bàjẹ́ fún yín. bákan náà bàbá wa Èjìdé àtúnṣe tẹ́ ẹ ṣe yìí ọlọ́run níjó burú fún yín. gbogbo wa pátápátá ìfọ̀mọ̀ ìyá kan náà ni wá ọlọ́run dá ni wá rú o. ẹ wá rí gbogbo àwa tó kù pátápátá ọlọ́run níjó bàjẹ́ fẹ́ nìkankan wa. Jamiu Ọládayọ̀ ẹ jẹ́ ká jẹ́ kó gun omi tá a bá jẹ́ kó gun omi ọlọ́run ní jẹ́ kó gun ó já wa ọlọ́run dẹ̀ ní dojú àdúrà tiwa. Salamu alaikum.